aṣáájú lọ́lọ́run fi Ìlọrin ṣe Ọlọ́run dákun má sọ yín lérò ẹ̀yìn. Bàbáka la hawla wala quwwata. Àwa bẹ̀rẹ̀ fún inú ilé tá a wà yìí. Ọba tí ń fi oyin sí báyìí Ọlọ́run dákun mẹ́jọ ń fún Ọlọ́run. Àgbákò tí ń ṣẹlẹ̀ tí ó wà ní irú kí ló tún ṣẹlẹ̀ ń lè Dasuki wa Ọlọ́run dákun mẹ́jọ ṣẹlẹ̀ nínú ilé Ọlọ́run. Àárín ìbá wa sàmì dáadáa. Ẹ tún bá ń sàmì dáadáa. Ẹ bá ń ṣẹlẹ̀ nǹkan sí i. بسم الله الإلافي. بسم الله الرحمن الرحيم. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. Bàbá wa Imam Àgbà fún gbogbo tí ń jẹ́ ilẹ̀ Kwara ẹ̀yà ṣe Sheikh. Ẹ̀yà tó wí dáadáa. Ẹ̀yà ṣe kókó mẹ́ta. Sheikh. الله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. بابا هو النور. هو النور نور الله جل جلاله. وكيف يحيط الواصفون بمدحكم وكيف يحيط الواصفون بمدحكم. Látijọ́ tí wọ́n ti bí ọmọ màálù ló ti sàgbà tí ń jẹ́ ọmọ àgùntàn. Bàbá wa Imam. Imam tó bá ti jẹ nílùú Ìlọrin bí mo ti máa ń sọ níwájú ọba Imam Bashir tàná. Ife àwọn ní ó máa jẹ́ Imam àgbà fún gbogbo tí ń jẹ́ Kwara State àti apá kan North. Èyí tí àwa bá wá síwájú yìí àwa ṣe béyà ni ká lè mọ̀ yí pé níbi tá a tún wà ọ̀dọ̀ àbá Imam Ìlọrin náà ni àkó mẹ́. Huwa an-nuru nurullahi jalla jalaluhu. Bàbá wa Imam ẹ rí pé bí mo ti wá àwọn ọmọ ẹ̀ka lo àríkíbà mi ní ìyẹn lo àríkíbà lọ lé àfa rẹ̀ ọlọ́lé àfa rẹ̀ ọtún wá lo àríkíbà àwọn òfàṣọ ìyàmá yẹn la. Huwa an-nuru nurullahi jalla jalaluhu. Ilé ẹ̀ta bí jẹ́rí èmi àti Aláàjì Kùdùsù kọ̀rọ̀ àjọ ń sọ̀rọ̀ àbá ìmáàmù. Fúnra ni wọ́n pè wọ́n ní bàbá ìmáàmù jẹ́ ti débẹ̀ wọ́n ní àti ìdébẹ̀ à ń bọ̀ níjọ́ Sunday. Wọ́n ní bàbá wa tó dá ní ẹ dákun. Bẹ́ẹ̀ ti gbá bàbá ànámọ́ ẹ gbá wọn náà mú. Bàbá Ọlọ́run ní jẹ́ ṣubú láíláí. Bàbá wa Imam Bashir ẹni bá lójú inú yóò mọ̀ yí pé ìmálẹ̀ tó dì yín ìmálẹ̀ tó lágbára ni. Nurullahi jalla jalaluhu. Bẹ́ẹ̀ bá wo ìṣesí yín èyí ọmọ wa ò pé bàbá yìí Ọlọ́run dára tó dá ara rẹ̀ Ọlọ́run dákun má fi yín dára tí ò dáa. Wa kayfa yuhitu al-wasifuna bimadhikum. Bàbá bí mo ti ń rí ìmọ́lẹ̀ tí ń rí lára yín ìwọ́n ò pé bó o la ṣe fẹ́ ròyìn adùn tí ń bẹ níbi ìbálòpọ̀ fẹ́ni tó jókòó. Wa kayfa yuhitu al-wasifuna bimadhikum. Bàbá wa nínú tí mo rí lára yín mo rí pé n ti ń jẹ́ tàwádùn Ọlọ́run ní kó já fún yín. Bí wọ́n bá léyìn expose ẹ ti kéwú níbi tó ga léyìí tí ń jẹ́ Cairo ẹ ti dá nǹkan mà. Náà. Wa kayfa yuhitu al-wasifuna bimadhikum. Èyí tí wọ́n tún máa wá sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ bá ní òun máa kéwò onímọ̀ kan bí wọ́n sọ fún máa bọ̀ wá rí kí máa. Tọ́ ọ bá débẹ̀ ọmọ ìpè iṣẹ́ ni wọ́n ń ṣe níbẹ̀ kì í ṣeré. Ìgbà tí mo ka profile bàbá tí mo wá rí pé bàbá tún ti bá a débì yìí mo wá dúpẹ́ fọlọ́run bàbá Ọlọ́run dákun má jẹ́ kú láéláé. Bàbá wa Imam Dasuki tó bá jẹ́ tí ìmọ̀ Ọlọ́run ti fún yín ní ìmọ̀ tó já sí pé ẹni tó lè ní pé kí ni tó ní kò sí láyé yìí má. Wal akhlaqi wash-shiyami. Bàbá wa nígbà tí wọ́n ń kí bàbá Imam tàná àbá Abdulaziz ló wá sẹ́ndì ẹ̀ sí mi. Ó ní mo fẹ́ kẹ́ gbọ́ ní ìsánú bàbá yìí wò. Wọ́n ní bàbá yìí máa kí ni wọ́n sọ àgbékalẹ̀ yìí dáa.
lọ́dọ̀ Ìlọrin òun náà lẹ fún wa yìí Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn fún wa. يا من هديت قلوب الناس في الظلم. bàbá wa Imam Dasuki Imam gbogbo tí ń jẹ́ Kwara State gbogbo àwọn tí wọ́n wá mọ̀ tí wọ́n súnmọ́ yín tó fi dé Daaru Kitab in tí wọ́n sọ nípa yín náà ní bí bàbá yẹn dẹ̀ níwà tó dá o Ọlọ́run dákun má bà yín wà jẹ́ láyéláyé. يا من هديت قلوب الناس في الظلم. bàbá kò sí nǹkan a lè ṣe fún yín àdúrà láàmà tọrọ fún yín tàbá wá mí tàbá là ń nẹ́kẹ́wù tàbá là ń ṣe wá sí fún yín níbi tàhátá iná lè ìmáàmátà tàhátá ju yín là sọ́bìrì wà tẹ́kíwà bí ìgbà tá a máa tá à ń ṣe mẹ́ta. gbogbo ẹ̀ lọ́lọ́run ti gbé fún yín èyí tá a máa bí ọlọ́run lórí ni pé Ọlọ́run dákun má fi kú tọ́ yáwọ́ pa yín. àmín. bí bàbá ti jòkó tí wọ́n yọ ìwọ́n rántí ìjọ tí mo jẹ imam wọ́n ní bí bàbá ti ń wo iná ìlú náà wò ó bẹ́lẹ̀ bá lè màmá wò bẹ́lẹ̀ tó ní sàmì bẹ́lẹ̀ wọ Ọlọ́run bàbá Ọlọ́run ó là yín lọ́wọ́ ayé. àmín. pẹ̀lú ògbó titọ́ náà gbogbo ẹni tí ń bá ń bá yín fi sáná ká ń fòkúta ká yóò máa dààmú lásán lẹ́yìn lẹ́ẹ̀ máa jẹ sàrà lẹ́ẹ̀ máa jẹ ká. àmín ya Allah. ààrẹ yẹn bá bàbá sàmì náà. àmín. bàbá wa ìmáàmù fi wilayati Kwara bí ẹ má jẹ nkósa ọwọ́ kósa kó ìmáàmù rẹ kẹrẹ bàbá wa ìmáàmù tí a bá ròyìn pé ẹ dá àwọn kan ni wọ́n dá àjọ yìí kalẹ̀. ìmáà ń sọ fáwọn èèyàn bàbá ìmáàmù bí èèyàn bá jẹ́ ẹni tó jásí bí ọmọ àdó àwọn àgbàlagbà èyí yóò rí àpẹẹrẹ rẹ̀ lára ẹ̀. àbá àbáwá ní ilé yìí fáìn kì í ṣẹni tí ń gbébẹ̀ ló kọ́ bíríkìlìyà kan ló kọ́ ákítẹ́ẹ̀tì kan ló ya pílánì ẹ̀ gbogbo àwọn tí wọ́n ṣètò gbèsè ayé yìí tó fi da báyìí Ọlọ́run dákun bá ṣàlékún àánú fún wọn. àmín. ààrẹ yẹn bá wọn sàmì dáadáa. àmín ya. ààrẹ yẹn bá wọn sàmì dáadáa. àmín ya Allah. bàbá wa Imam Àgbà nínú àdánwò táwọn èèyàn máa ń rò kan ìmáàmù ó ní kí wọ́n gba ojú lára ẹ̀ ṣe bí ń rojú wo tíra ní fi ń kà á Ọlọ́run dákun má gbòójú yín láyé lọ́wọ́. àmín ya Allah. bàbá wa ìmáàmù nínú tí wọ́n máa fi ṣàgbákò sí ìmáàmù ó ní kí wọ́n gba ẹsẹ̀ Ọlọ́run dákun má sọ yín láyé lọ́wọ́. àmín ya Allah. àgbákò tí ó ṣẹlẹ̀ tí wọ́n máa wá pín owó òde wa bá yín lé Ọlọ́run dákun má jẹ́ ó kàn yín láyé lọ́wọ́. ọlọ́pàá rẹ̀ yẹn bá wọn sàmì dáadáa. ọlọ́pàá rẹ̀ yẹn bá wọn sàmì dáadáa. ọlọ́pàá rẹ̀ yẹn bá wọn sàmì dáadáa. bàbá wa tàná ọdún tí wọ́n lò ọlọ́njẹ́ yìí tún lò jù bẹ́ẹ̀ lọ. ìgbà tí mo ń gbọ́ kútùbà bàbá ní Friday tó lọ yìí tọ̀hún mo kọ́kọ́ sọ wọ́n ní mo fẹ́ mọ kí ni lìzánù bàbá jíbà tó tún wá lọ mo wá gbọ́ mo wá tọrọ fún bàbá bẹ́ẹ̀ náà mo tún tọrọ fún bàbá tó tún bá wọn tú kútùbà yẹn. bàbá wọn lọ́kà bàbá èyí tẹ́ ẹ ṣe kò ní jáse mọ́. àmín. àbákà láhùlà. wala quwwata illa billahil aliyyil gbogbo tẹ́ ẹ máa wá rò pé Ọlọ́run mo tún fẹ́ kó ṣeré yìí fún mi Ọlọ́run mo tún fẹ́ kó ṣeré yìí fún mi Ọlọ́run dákun bá a ṣe fún yín náà. àmín. ẹ jẹ́ àṣẹ àmì mẹ́ta mẹ́ta. amina 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 ya Allah. Allahu anta waliya fi sama. àmín. nínú tí àwọn èèyàn máa wá mà bí oṣù Ramadan tó bá yọ kò síbi táwa ti oṣù jọjọ ìmáàmù Ìlọrin lọ ṣé ẹ ti rí wọn làwọn ti rí ọyà ẹja máa gbààwẹ̀ ṣé ẹ ti rí àti rí ọyà ẹja máa sọdún bí ẹ ti ń ṣe pẹ̀lú wa lánàá ó wù akẹ́tù máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú wa lónìí àṣàlámà ti ń yí ara wa fún yín tẹ́yẹ́yẹ́ kẹ́ ẹ lò wá bẹ́ẹ̀ ti fẹ́ ẹ rán wa ń ṣe bẹ́ẹ̀ ti fẹ́ ẹ ṣe wá bẹ́ẹ̀ ti fẹ́ nínú ìṣe wá bẹ́ẹ̀ ti fẹ́ yìí nìkan wá rò pé a tún máa lékún lọ́lá a máa lékún níyì subhana rabbika rabbil izzati. abá bàbá wa ìmáàmù dúpẹ́ lẹ́ẹ̀kan sí i. alhamdulillah. àdúrà náà ní ká ṣe Ọlọ́run ní bẹ́ẹ̀ tí. àmín. Ọlọ́run ní bẹ́ẹ̀ tí a bọ̀. àmín. ẹni tí ń rí lọ ìmáàmù àná ni Ọlọ́run ní yóò tọ́ sí. àmín.
ibi tẹ́ jòkó bí bàbá wa sólókọ̀rọ̀ ní ọlọ́mọ sábà kẹwọn. A gbọ́ pé ìkànnú àwọn dáúdù wa sọ fún bàbá pé bàbá ibi tẹ́ fi mí sí gbóná púpọ̀ bàbá wa rẹ̀ rẹ̀ ó níbi táwọn jòkó sí owó fún ni ọlọ́run tó wá ṣe fún ànábì wa Ibrahim alayhi salatu wassalam tó yẹ pé wọ́n jù síbi tó gbóná ọlọ́run ní ara kò ní ya náà rúkú ní والسلام على إبراهيم وردوا به كيدا فجعلنا هم الأخسرين. ó ti wo gbóná tó mọ tútù ní. آمين. baridan 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 baridan. آمين. bọ́lá wọn ti sọ àṣẹ fún bàbá nìyẹn. آمين. bàbá inú èmi ló dùn jù lónìí. الحمد لله. ìdí tí inú mi fi dùn ni pé nígbà tí bàbá wa ẹ̀mí a sọ pé àwọn ẹ̀yin ni àwọn fún ní ìjókòó yìí tá a rí lórí Facebook àti alhamdulillah pé ajẹ́pá kì í jímọ̀ ìyẹn ní jímọ̀ jẹ̀ wá lọ. bàtà tó wá rí mẹ́sẹ̀gì tí PA bàbá tó gbé jáde pé ó di 19 n tó wá sọ́kàn mi pé ọjọ́ òbí mi lò. Allahu akbar. àwọn kan wá ní ìjẹta yẹn nígbà táwọn kan kí mi mọ́ wọn ò ní ìdí àdúrà gẹ́gẹ́ mọ́ ẹ ti bá ń sáàpù ẹ̀ wá láti Ìlọrin torí pé bàbá wa Imam Àgbà tí ó gun orí kútúbà ló tí ó ṣe wáàsí lónìí ọjọ́ ńlá ni ọlọ́run ní jẹ́ dáwọ́ o. a ní ọ̀rọ̀ kan láti fi kún àdúrà wa àtọwọ́ àwájú mi ti sọ tẹ́lẹ̀ ọlọ́run sọ fún wa ẹ dákun wọn bínú ọ̀rọ̀ Al-Qur'ani ni o nínú Al-Qur'ani pé waja'alnakum shu'uban wa qabaila lita'arafu inna akramakum indallahi atqakum. àbáyé náà gbogbo ẹ̀ lẹ́tí wọn a kí n kó oríire. a bá ń sọ pé igbó nà bá a bá ń sọ pé Èkìtì ń tó mú wa débi lónìí ìsìlámù ni. Allahu akbar. ìsìlámù ló gbé wa débi. ó ṣeé ṣe ká tó jẹ́ tí wọ́n ń ṣe ìsìlámù lọ́dọ̀ wa ká náà bá yín dunú ká bá yín yọ̀ ṣùgbọ́n wọn ẹ̀ lè fi hàn tó bá wa ti fi hàn ẹ̀. bàbá wa ìmáàmù àná kọ́lọ́mbà káwọn tó bá gbẹ̀ wọ́n wọ́n pe mítìnì kan ní ilé bàbá wa ẹ̀míà. gbogbo ẹ̀yin ìmáàmù Kwara South Kwara North Kwara Central pé ẹ wá. bàbá ẹwà ẹ̀míà ní ká sọ fún yín pé Council of Ulama ó bẹ̀rẹ̀ látòrí náà ti ń bá wa sọ̀rọ̀ àwọn ọmọ ìjálàgà bàbá wa ẹ̀sùn Muhammad yóò máa dákun. nítorí kálukú bá ṣe ní ó sọ wájú ọlọ́run ntọ́lọ́ ní káwọn àríṣe nìyẹn tọ́ ọlọ́wọ́ jẹ́gẹ́ mi iná ogun Àmín. ọlọ́wọ́ jẹ́gẹ́ mi iná ogun Àmín. ọlọ́wọ́ jẹ́gẹ́ mi iná ogun. Àmín. bàbá nínú ọ̀rọ̀ ọlọ́run tó sọ fún wa ó ní wal asri innal insana lafi khusr. Wal asr. ní ká sí wá àti dàpọ̀ àpá mọ́ bínú o illal ladhina amanu wa amilu salihati wa tawassaw bil haqqi wa tawassaw bis sabr. àwọn àgbàlagbà tán tú wá sí fún wa ìrọ̀lẹ́ ayé náà pè fún wa. gbà tí mo ń lọ wájú apadà rí pé dáhùn ni ìgbà ni kì í ṣe ìrọ̀lẹ́ ayé ìgbà ni
ìgbà tí yín ló dé báyìí ọlọ́run jẹ́ káàrí yín fi sá sókè. báwo la ti wá ní ìgbà náà lò ọlọ́run ní gbogbo ìgbà pátápátá kò sẹ́ni tí ò ní ṣòfò núgbà kò sẹ́ni tí ò ní sọ́ọ̀tì núgbà. bàbá wo ìtàn ìsìláàmù ẹ wo bí tó ti bẹ̀rẹ̀ agbé ìsìláàmù agbé láti Mákà agbé lọ Mádínà ó dé Mádínà òjíṣẹ́ náà Ànábì Muhammad ó kó ogun àjọ nígbà tó kó ogun àjọ pé káwá máa ti máa ṣe ní ẹ̀yin asalaad ẹ máa bọ̀ ẹ̀yin Yahudi ẹ máa bọ̀ àfikàsí gan ẹ wá wo bá ti wá lò títí tó fi dé Tọ́kì ń sún tó fi dé Tọ́kì Ìránù lẹ́ni kí ló fún wọn lágbára ìsìláàmù ló fún wọn lágbára wọ́n yìí ṣe lágbára bàbá dáàrù tí yín la wà yìí kí sọ́tẹ́jì bá wà wá ń bẹ̀ ọlọ́run wá ní wàtà wá sọ́ọ́bì lè hákì wàtà sọ́ọ́bì sọ́bùrù. olúkálùkù ló lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí mo sì gbọ́ ní àṣàrù ìsìláàmù níjẹta tí bàbá wa yára tá ń sọ fún wa pé ẹ̀yin náà làgbà wa ẹ̀yin náà níwájú wa ń tẹ́ ẹ bá tẹ̀ ló tẹ̀ ń tẹ́ ẹ bá tẹ̀ ò tẹ̀ ń tó bá jẹ́ tiwa náà ẹ pè wá ẹ ní ẹ̀yin gbọ́nà àtẹ̀kìtì tìyín náà ní ẹgbà subhana rabbika. walhamdulillahi rabbil alamin. ní àti ẹsẹ̀ àti gbogbo kó jẹ́ rògbò ẹ̀yin lọ́lọ́run yàn ní bàbá gbogbo wa lẹ́nu a sì gbà tọkàntọkàn ọlọ́run wọlé ànábì yóò jẹ́ pẹ́ fún wa. bàbá wa ìmáàmù àná agbádùn wọn gan ní ìgbómìnà Èkìtì agbádùn wọn tààràrà ṣùgbọ́n ikú ò jẹ́ kí kágbádùn wọn síwájú sí nígbà tí wà ní àkọọ́lẹ̀ ọlọ́run pé ibi tí wọ́n sì wá dé tí wọ́n fi padà nìyẹn ọlọ́run wá ní kí ẹ gba ipò náà tẹ wá gbà yìí ibi tó kù tó yẹ kí wọ́n sì wá dé àti nígbàgbọ́ pé ẹ̀yin lọ́lọ́run rán tọ́lọ́run kò kú ọlọ́run wà jẹ́ ẹyẹ sì wá débi tí àṣẹ ọlọ́run ọba ibi tó dé ọlọ́run ẹgbẹ́ mi yóò gùn látàrí àlàáfíà ara oríṣiríṣi ìyà ní jẹ wá nílẹ̀ gómìnà Èkìtì tó jẹ́ pé tá a bá lọ́dọ̀ bàbá àtàná wọ́n lò tán àgbókù wọ́n sì gbọ́n ìyà tí ń jẹ wá yẹn wọ́n gbọ́n nù ní ara wa kíní yóò tí ì wá tán ó fi hàn wípé ẹ̀yin tẹ́ tó wà ń bẹ̀ lénìí ẹ̀yin lẹ́bàá wa lé gbogbo ẹ̀dànù tán yányán pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run jẹ́ ká máa rí yín bá a lè sọ gbogbo ẹ̀ tán bíbá ilé ní nítorí pé gbogbo kìíní tí wọ́n ń ká yìí ètí pèsè tí wọ́n torí gbogbo tí wọ́n ń ká yìí á padà wá sọ́dọ̀ yín tátù wá padà ṣe ètò request wa tí ó kù subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin. All protocol observed. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n rán mi sí bàbá wa Imam Àgbà, a rí wípé wíwá tá a wá yìí is a great opportunity fún wa láti pàdé yín. Ó lè má ṣeé ṣe báyìí lọ́la, ṣùgbọ́n èyí tá a pàdé yín lénìí nínú àwọn nǹkan tí wọ́n ní pé ń sọ fún yín. Àwa ìmáàmù ìgbómìnà Èkìtì pọ̀ jù báyìí lọ, ṣùgbọ́n a mú mẹ́rin nínú wa láti wá jíṣẹ́ wọn. Ìfẹ́lódùn, ìrẹ́pọ̀dùn, ìsìn Èkìtì, òkè ẹ̀rọ àjọ wá síbí. Ẹ dákun ẹ jẹ́ kí bàbá ó gbọ́ mi. Sir, you are now the mouthpiece of all Islam in Kwara State. You cannot do anything without you. Sir,
àwọn ìyá wa ń lọ nínú. níbo nàná. àti níbo nàná bẹ́ẹ̀ ni ló bọ̀ ọ̀rọ̀ lọ. ara àwọn little central mosque nù. bàbá wa sà gẹ́gẹ́ bí irinṣẹ́ yín gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ yín tá a jẹ́ láti máa bá yín propagate Islam gbogbo ìgbà tí ọ̀rọ̀ wa bá ti kàn afẹ́kójá sí pé ẹ máa pè wá èyí tí wọ́n sọ tí bàbá wa sọ lẹ́ẹ̀kan wọ́n sọ ní àríṣẹ́ afẹ́kójá sí pé gbogbo ìgbà a máa ní interaction pẹ̀lú yín ẹ lè mọ ọmọ ibi tí ọ̀rọ̀ wa kù sí àkọ́kọ́ àwọn ò dàbí bí ẹ mọ̀ pa ní ráìfà ó ti yẹ ọ̀rọ̀ ọgbọ́n gàjí a ní ráìfà ráìfàs a ní ráìfàs tó ṣe pé wọ́n fẹ́ máa dúró nídúró pé kí wọ́n tẹ ìsìláàmù mọ́lẹ̀ irú ogun tẹ̀yìn ń jà lórí ìsìláàmù níbí kọ́là wa ń jà lọ́wọ́ àrùnkùnlá ó yé yín bẹ́ẹ̀ afẹ́kẹ́ jẹ́ lẹ́yìn ọgbà wa àgbà fún yín ẹ̀yin náà gbà fún wa tẹ́ ẹ bá ti ń sùn tẹ́ ẹ bá jí ẹ máa rántí pé ẹ ní àwọn ọmọ kan tí wọ́n máa jẹ́ pé yín ọlọ́run máa fún wa ṣe bàbá ẹlẹ́ẹ̀kejì àti láwọn ọmọ tó kéwú rẹpẹtẹ nílẹ̀ Ìgbónà they have nowhere to go ó yẹ ẹ̀yin náà bẹ́ẹ̀ ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ti kéwú dáadáa ọ̀kadà ni wọ́n gùn èyí náà jẹ́ nínú iṣẹ́ yín báwo ni ìyá ó ṣe máa gbé àwọn ọmọ lẹ́yìn mi ẹ̀rí tí àwọn kọ́tábàtì wa ti ń ṣe bàbá ẹ lè rí ọ̀pọ̀lọpọ̀ wa nínú orú aṣọ yìí iṣẹ́ ọwọ́ wọn là ń kẹsà á sì fẹ́ máa bà yín lójú jẹ́ a fẹ́ government recognition a fẹ́ government recognition wọ́n ní SA for religion SA for religion iṣẹ́ SA yìí kò délẹ̀ gbóná kò dọ́dọ̀ wá rárá bàbá gbogbo agbára tọ́lọ̀ máa fún yín àwa ni ti yín ẹ̀yin náà ni tàwa náà látara yín ìsìláàmù ò ní lọlẹ̀ ìsìláàmù ò máa ga sí i sáà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí wọ́n jẹ́ mùsùlùmí wọn ò láàyè nílé ẹ̀kọ́ primary school secondary school wọn ò ní àyè ń bẹ̀ sáà kill Arabic and you kill Islam gbogbo ibi tí àwọn ọmọ wa ti ń jẹ ẹ̀kọ́ àwọn muallims ní schools àrùbọ̀ ẹ̀yin náà ti rí bẹ́ẹ̀ wọn ò sí bẹ́ẹ̀ mọ́ ara iṣẹ́ tí Ọlọ́run fún yín ṣe nìyẹn káàfù máa bẹ bá ti ń bẹ tẹ́lẹ̀ subhana rabbika. Sheikh wa Ibrahim Ìgbòdòfin wọ́n tí àwọn bàbá wí wa ìmáàmù ní bẹ́ẹ̀ tí máa ṣe dáhùn sára. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. آمين. 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 ní àtẹnu bàbá wa Imam Àgbà fún gbogbo ìlú Ìlọrin àti agbègbè rẹ̀ ọlọ́run kó máa wà lọ́ra ẹ̀mí wọn kó máa wà lọ́ra ẹ̀mí dáúlà wọn kó máa wà lọ́ra ẹ̀mí yíyí wọn kó máa gbà làákàyè wọn kó máa dà wọn lérí rú kó máa dé tòrú mọ́ wọn lọ́wọ́ ìgbà yìí kí Olúwa mi kó bá wa ṣe ní ìgbà ọ̀tun èyí tí ó mú ìyípadà rere àti ìtẹ̀síwájú wọ gbogbo tí ń jẹ́ káràkárà Ìlọrin àti gbogbo Kwara State lápapọ̀ tí yóò wá tàkárí ayé bẹ́ẹ̀ alá àmì wa mẹ́ta. Àmín. Àmín. Àmín ya Allah. Ní àtẹnu wọn wọ́n ní gbogbo tí ẹ sọ yìí
wọ́n ní kó tó di pé àwọn sọ nǹkan kan wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin jàmá ẹ̀yin àìmọ̀ tẹ́ gbéra dìde láti ilẹ̀ ìgbómìnà pátápátá tẹ́ wá kí àwọn tẹ̀síwáṣí fẹ́ yà fáwọn. wọ́n ní kò sí tó gbé yín dìde bí kì í ṣe tí ẹ̀yin náà ti wí yìí ṣáájú òun náà ní al-ukhuwatul islamiyya ọ̀jí ọmọ ẹ̀yà Islamic brotherhood léyìí tó jásí pé òun náà ló supersede gbogbo tí máa ń jẹ́ ìran ìjọmọ ẹ̀yà pátápátá kó ló fi lérí ẹni tí wọ́n jọ bí yẹn papọ̀ Islam tù lọ gbogbo ẹni tó bá jáde kúrò nílé ìyọ́mọ yìí tí ń jẹ́ ìjọmọ ẹ̀yà ẹ̀sìn gẹ́gẹ́ bí a ti mọ̀ pé bàbá wa Imam Àgbà fún ìlú Ìlọrin tòní bí wọ́n ṣe kéwú nílẹ̀ yìí Nàìjíríà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọ́n tún jáde wọ́n lọ lé kéwú kẹ́kọ̀ọ́ lókè òkun nílẹ̀ mọ́sáré lọ́hùn-ún so wọ́n ti rí pàtàkì tí ń bẹ lára ìjọmọ ẹ̀yà ẹ̀sìn àti àwọn orí tó máa ń fà wọnú ayé ẹni. a pàdé ọmọ ìyá wa tó ń jọ bí wa nulẹ̀ kan bẹ́ẹ̀ a sì pàdé ọmọ bàbá wa ń bẹ̀ àwọn tá a pàdé ń bẹ̀ àwọn tí ẹ̀sìn pa wá pọ̀ ń bẹ̀ náà ni láyé wa fi rọ̀gbọ níbẹ̀ níjọ́ tí wọ́n bá bíyàn ọmọ ìyá ìsìláàmù lọ́sàn ìlú kan náà wọ́n pọ̀ ń bẹ̀ téèyàn bá sí láyé mọ́ ọmọ ìyá ìsìláàmù náà ni ẹni tí ò sí ibi tí wọ́n ti gbé bí tọ́lọ̀ lè kú sílùú míì ọmọ ìyá ẹgbẹ́ rẹ̀ tó jẹ́ mùsùlùmí náà wọ́n ní ẹ̀ké sí ṣé kò sáfà kan bẹ̀ wọ́n ṣé kò sí mámù kan bẹ̀ wọ́n òun náà ni wọ́n pè ní orí òhò rẹ̀ káyìn. wọ́n ní tí bàbá wa Imam Àgbà ni tó yẹ káwọn gbọ́ ọ̀rọ̀ yín púpọ̀. wọ́n ní àwọn lọ sí ìlú kan ní Àkúrẹ́ wọ́n pe bàbá wa Imam Àgbà ní wàásí níbẹ̀. àwọn arí ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta níbẹ̀ ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn Islam ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn àbáláyé ẹlẹ́sìn ìṣẹ̀ṣe. àwọn òkè bò làwọn ti fẹ́ ṣe wáàsí ọ̀hún táwọn fi là ń bẹ̀. àwọn arìgbóbi táwọn ti wá nílọrin ànábì nìkan lè polówó ń bẹ̀ tí wọ́n fi ka ọ̀rọ̀ yín kún. àwọn adébẹ̀ níjọ́ náà àwọn arí pé àwọn àfáà tí wọ́n wà níbẹ̀ ọ̀jọ̀gbọ́n ni wọ́n kí a bó làwọn àfáà yìí sí mánéjì àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ lẹ́ẹ̀kan náà tí wọn ò sì ní pírọ́blẹ́mù. ẹni tó bá lè relate pẹ̀lú ìran ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta báyìí tí wọ́n sì ń gbégbé àlàáfíà ó yẹ ká kí wọn kú sẹ́ pé ọ̀gá ni àtísà. wọ́n ní gbogbo tẹ́ sọ pátápátá àgbọ́yé àgbọ́wọ̀ ni lọ́dọ̀ àwọn. wọ́n ní àwọn ọmọ fàdúrà ràn yín lọ́wọ́ kẹ́sì fàdúrà àwọn náà lọ́wọ́ kọ́lọ́wọ́n ràn wọ́n ṣe pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run pátápátá. wọ́n ní ká lọ lè fọkàn balẹ̀ gbogbo tó bá yẹ létò àti ní ẹ̀tọ́ àti ní ìwọ̀ tó yẹ kí àwọn máa pín fún ẹnìkọ̀ọ̀kan nínú gbogbo ẹ̀yin bàbá yín àìmọ̀ lápapọ̀ táwọn bẹ ní Kwara State yẹn pẹ̀lú ògbó Ọlọ́run yóò máa kàn yín. àwọn ò sì rí pé rere lolúwa bẹ́ẹ̀ ni lọ́dọ̀ náà ni ọ̀sọ̀ọ̀sọ̀. wọ́n á ní àwọn fẹ́ fẹ́ràn fún yín kí ẹ gbéra lé pẹ̀lú bísímìlá. Ọlọ́run kò jẹ́ gbọ́lẹ̀ pẹ̀lú alhamdulilayi. àjọṣepọ̀ wa Ọlọ́run oníjọ́ bàjẹ́. ọlá nà Muhammad sallallahu alayhi wa sallam. ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. wọ́n ní àwọn àṣẹ fatia bàbá wa láti nù bàbá wa Imam Àgbà wọ́n ní kí a tún fẹ́lẹ́ yìí náà kún pé gbogbo tí ń jẹ́ Kwara ọ̀pọ̀ ìlú tí ń bẹ lábẹ́ rẹ̀ kò ṣeé kà àwọn ìlú kan bẹ tí banditry ń dààmú
tó ẹ pé àwọn ìlú mi ń bẹ tí wọ́n ti tú nítorí àwọn agbésùmọ̀mí wọ̀nyí látẹnu bàbá wa ìmáàmù àgbà wọ́n ní kò sí ti fati ò lè yanjú òun náà ní fa oore wá òun náà lè yàtọ̀ fi ṣe dáfà yín ọlọ́run mọ́sàwọ́lá àṣẹ tọ́lọ́run fi sára fatia náà wọ́n ní ká sí suratul fatia kan lódìdí ọlọ́run bá wa dá ìfọ̀kànbalẹ̀ sáàyè náà padà ká sì fi ilá fi kàǹkà fi lè bẹ́ẹ̀ ọba tó fa àwọn Kùrẹ́ṣì lọ́kànbalẹ̀ níjọ́ kínní àná tí wọ́n fi lè rìn lọ́sàn àti lóru síru fiha layaliya wa ayyaman aminina ọlọ́run bá wa ṣe títẹ̀ nìkan náà bẹ́ẹ̀ wala hawla wala quwwata illa billah al-Fatiha ìyìlá.